tá a bá ṣe ní lóore ọpẹ́ là á dá. Ambali Azeez dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Mòró fún ipò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. Ambassador Ambali Azeez láti Ṣàó ń dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Mòró Hajia Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu fún yíyàn tí wọ́n yàn fún ipò olùrànlọ́wọ́ pàtàkì lórí ìbánisọ̀rọ̀ ìgbèríko. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látọwọ́ Ambali Azeez ọ̀hún tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́ ló ti ní inú òun dùn púpọ̀ tí òun sì dúpẹ́ fún àǹfààní tí alága ìjọba ìbílẹ̀ Mòró Hajia Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu fún òun láti dá sí ìdàgbàsókè ẹsẹ̀ kùkú níjọba ìbílẹ̀ àwọn tí ṣe Mòró. Ambali Azeez tún wá jẹ́jẹ̀ẹ́ wípé òun kò ní já wọn nítàn mọ́ pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n gbé lé òun lọ́wọ́ láti mójútó àlàáfíà, ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ìjọba ìbílẹ̀ Mòró tó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ ọ̀hún fún àtìlẹ́yìn wọn àti ìfẹ́ tí wọ́n ní sí òun tó gbà ládùúrà pé kí Ọlọ́run túbọ̀ fi Mòró láyà balẹ̀ àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe